dá a padà má jò ó lọ látàrí aáyan ògùfọ̀. Àwọn ọkùnrin méjì kan ní ìkan jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìkejì sì jẹ́ ògùfọ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀, the initial terms were sealed by a perfect colon. Ògùfọ̀, àkọọ́lẹ̀ ìṣáájú náà sì di dídì pẹ̀lú ìbátan ìṣedédé. Sọ̀rọ̀sọ̀rọ̀, while the final terms were sealed by a semicolon. Ògùfọ̀, nígbà náà ni àkọọ́lẹ̀ ìkẹyìn sì di dídì pẹ̀lú ìbátan àìpé. Ìrìnwọ́n wú sí wa níkù, bóyá ká ní bó síta ní tàbí ká rọra fílẹ̀ síbi tó wà. Ògùfọ̀ wò, ó ní pé ká wò ó ní ká ṣe ìtúká. A ní baba ẹ̀là ń dì í. Ògùfọ̀ máa yẹ tákàdá, ó máa yẹ gègé, ó yẹ kálámù, ó tẹ̀síwájú. He headed the board and analyze, ó sì ṣe ìtúká. Ó ní pé ká wò ó ní nínú ti ìṣáájú a máa rí perfect. Ó ní a rí perfect. Ó ní nínú perfect ní lámà ti rí ìṣedédé. Ìṣedédé lóore mímí. Ó ní bẹ̀ láti rí ìṣedédé. Ó ní kádúró, ó ní ká tún wò ó ní nínú àkọọ́lẹ̀ kẹyìn. Ó ní bẹ̀ láti ti rí sẹ̀mí. Ó ní nínú ẹ̀ láti rí àìpé. Ó ní ká máa kí ìkánjú o, ó ní ká tún wò ó wá ní pé ó tẹ̀síwájú ní pé ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. Ó ní èyí tó já sí pé àwọn méjèèjì jọ ní iye òǹkà ẹ̀yọkà kan náà, èyí tó túmọ̀ sí pé the both words have the same number of letters. Ó tún wo èkejì, ó ní ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, èyí tó túmọ̀ sí pé the both have the same number of letters. Àwọn méjèèjì, àwọn ọ̀rọ̀ méjèèjì mà ní iye òǹkà ẹ̀yọkà kan náà. Ibẹ̀ yẹn nìkan kọ́ là ń lọ. Ẹ káàbọ̀ sí orí ìkànnì fọ́nrán karùn-ún ti Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá àwa, níbi tí a ti ń kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ nínú èdè tiwantiwa, èdè Yorùbá. Gẹ́gẹ́ bí kókó ẹ̀kọ́ tá ti ń bá bọ̀, kókó ẹ̀kọ́ ni topic nínú ẹ̀ka ẹ̀kọ́ ìrísí. Ẹ̀ka ẹ̀kọ́ ni subject, ẹ̀kọ́ ìrísí ni
physics àti bá kókó kan bọ̀ èyí tó ṣàlàyé nípa ìwúlò ìwọ̀n nínú ẹ̀kọ́ ìrísí níbi tí a ti yànnàná ìyẹn nínú ẹ̀kọ́ tó kọjá. A sọ nípa ìwọ̀n ọ̀pọ̀ wíwọ̀n bí ìrísí, dimensions of physical quantity, dimensions of physical quantity, ìwọ̀n ọ̀pọ̀ wíwọ̀n bí ìrísí. Nínú ẹ̀kọ́ tó kọjá náà láti fi àwọn àkọọ́lẹ̀ kan síta pé ká ṣe, ìyẹn ni pé ká wá ìwọ̀n ọ̀pọ̀ wọn lẹ́yìn tí a ti yànnàná àkọọ́lẹ̀ ti ẹsẹ̀ gbígbéra èyí tí a pè ní velocity, ẹsẹ̀ gbígbéra. A yẹ̀ yẹn wò ní ẹ̀kọ́ tó kọjá. Mo wá fi ipá èyí tó jẹ́ force pẹ̀lú ipá ìmúṣe èyí tó jẹ́ pressure, wọ́n fi méjì síta pé ká ṣe gẹ́gẹ́ bá ti ń ṣe láti ẹ̀yìn wá. Ṣùgbọ́n ó dàbí pé ètò yìí kò tíì lọ káàkiri. Ọwọ́ àwọn méjì mẹ́ta kan tó wà ó dàbí wọn tí ì bá wa pín. Ó dàbí pé ètò yìí kò tíì yé ọ̀pọ̀lọpọ̀ etí tó ń gbọ́. Ó dàbí ètò ọ̀hún dàbí pé eré là ń ṣe àìṣeré ibi tá ń rè ní. Kò pẹ́ mọ́ a máa tó débẹ̀ ohun tá máa lò ní. À ń ṣàyọ àti ń ṣe bí ìwé. A kò ní pé ká máa tú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá lò nínú rẹ̀ tá fi kó o jọ ká máa tú fún wa ni. A ṣàwárí rẹ̀ ní ká tó tù. Kì í ṣe èdè tí abúlé ẹnìkan kan, ìyẹn èdè tí Yorùbá pọ́npélé tí ọmọ kóòtù ojíire èyí tí à ń kọ òun la fi gbé kalẹ̀. Àwọn oníkẹ́kẹ́ máa yànnàná àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń bẹ nínú rẹ̀ lóòrèkóòrè bí eléyìí kí àkókò tó dé. Ẹ bá wa pín in. Ẹ jẹ́ kó kọ àwọn tó pàápàá jùlọ àwọn tó wà ní ilé ẹ̀kọ́ kejì ètò pè ní girama, ilé ẹ̀kọ́ kejì ti gbèdé SSS ètò pè ní CEA ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, SSS Senior Secondary School, SSS ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, CEA ti àkọ́kọ́, ti èkejì, ti ẹ̀kẹta, SS1, SS2, SS3. Kí ni kọ̀ọ̀kan? Ó yẹ kán bá wa bẹ̀rẹ̀ bí eléyìí tí àkókò bá dé a lè dìrọ̀ rẹ̀ fún wọn torí pé a ṣàwárí rẹ̀ ni. Tó bá wà ní abẹ́ ẹ̀kọ́ yìí nílẹ̀ gbogbo Yorùbá, gbogbo ìwọ tó wà mọ̀ pé ó rọ̀ mọ́ omi ìbátan tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní gbèdé range tí mo sọ̀rọ̀ yìí, ní gbèdé tí mo sọ̀rọ̀ yìí tó wà ní ẹgbẹ́ ìyẹn class tí mo sọ̀rọ̀ ẹ̀. Kẹ́kọ̀ọ́ mọ̀ pé nǹkan bí lè ń lọ kọ́ lè máa kọ́ torí pé ohun tó máa kọ́, ohun táwọn SS1, SS2, SS3 máa kọ́ nínú fọ́nrán wọ̀nyí, nínú ẹ̀kọ́ yìí, nínú ètò yìí, ohun tó máa kọ́ ó ju èyí tó máa kọ́ ní àtìlẹ̀bá ní original school tó wà. Èdè original tó ń fi kọ́ wọn tí jẹ́ èdè Gẹ̀ẹ́sì, èdè àyálò èyí tó ń fi kọ́ wọn, ibi tó máa kọ́ nínú èyí torí pé à ń ṣe ìtúkalẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń pè ní phenomena. Kò sí phenomena nínú nǹkan tá à ń ṣe. À ń tú phenomena pé phenomena ó jẹ́ àwọn ọ̀rọ̀ àìṣojú lásán. A sọ fún wọn àwọn ọ̀rọ̀ àìṣojú, àwa ń tú àwọn ọ̀rọ̀ àìṣojú lásán. Nípa ìdí èyí ohun tó máa rí gbà nínú àwọn fọ́nrán tá à ń ṣe síta wọ̀nyí kì í ṣe ẹgbẹ́ ohun tó máa rí gbà nínú ẹ̀kọ́ àtilẹ̀bá ètò yìí ṣe lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn bẹ́ẹ̀ ẹ bá wa pín. Ẹ jẹ́ kó kọ àwọn ọmọ SS classes lára àwọn ní CEA bá ṣe pín nìyẹn.
a ní TEA ìyẹn ní junior classes àti pín bẹ́ẹ̀ ẹjọ́ kàn wọ́n lára ẹ̀kọ́ ìrísí ẹ̀kọ́ tó jẹ́ pàtàkì ní pàápàá jùlọ àwọn tá à ń ṣàyẹ̀wò ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ science students àwọn aláníjù a ní ṣe pẹ̀lú ẹ̀ jùlọ ẹni tó bá ti ní ọmọ sí science classes ẹ jẹ́ kó gbà á òun mo fi ń ṣe àmúlùmálà ìdàlú èdè yìí kó lè yé wa mo lè máa sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ ní Yorùbá pọ́nbélé àkànlò èdè àwọn ọ̀rọ̀ kòǹgbàkòǹgbà tàbí ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n ní èdè Yorùbá fi ń ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ bá dí kókó nígbà tí ọ̀rọ̀ bá tajú tí ọ̀rọ̀ ò yé èèyàn mọ́ tí ọ̀rọ̀ di ìyàlẹ́nu àwọn ọ̀rọ̀ kòǹgbàkòǹgbà tá a pè ní àkànlò èdè níbi tí àwọn ayún ògùnfọ́ wà mo lè má fi gbogbo ṣe akọ náà ní àwa kiri ni ọ̀n bí sí mi lọ́wọ́ ọ̀n bí mi pẹ̀lú ẹ ibi tá a wá dínà la mọ̀ sí ẹ jẹ́ kó kàn wá lára ká lè bẹ̀ sí ní ìmúlò ẹ máa pé kẹ́nẹ́ nítorí pé iṣẹ́ ìgbéléṣe tí mo fi síta ní ẹ̀kọ́ tó kọjá àwọn méjì mẹ́ta kan mo rí tó ń tẹ̀lé tó yẹ ó lè láti bí fọ́nà karùn-ún ni ó yẹ kí àwọn tó máa rú síta ti pọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ kò tí ì yí àwa ọ̀pọ̀lọpọ̀ pé èdè wa ní ibi tá a rí ní nínú èdè láti máa ṣe gbogbo nǹkan láìpẹ́ abẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan nínú èdè láìpẹ́ á ti bẹ̀rẹ̀ nìyẹn kọ́rọ̀ wá ṣe ìyẹn bẹ́ẹ̀ nígbà tí mo fi iṣẹ́ ìgbéléṣe síta lórí ipá àti ipá ìmúṣe ipá nìkan òun ni à ń pè ní force ipá ìmúṣe ni prayer mo fi iṣẹ́ ìgbéléṣe síta lórí rẹ̀ pé ká ṣe èmi á fẹ́ kí n ṣe kí n lọ sórí ti prayer báyìí ká lè ṣe bó ṣe yẹ ká ṣe torí àwọn bíi méjì mẹ́ta kan tó ń ṣe gan ṣe ti prayer yẹ kó tẹ́ mi lọ́rùn mo fẹ́ ká lọ lórí prayer ká ṣiṣẹ́ lè lórí mo fẹ́ ṣe ìtúká ti prayer fún wa ìtúká ti prayer lọ báyìí nígbà tá a ní pé prayer ta ní ipá ìmúṣe òun ló jẹ́ prayer ipá ìmúṣe ipá ìmúṣe rèmí dọ̀ mí rẹ ipá ìmúṣe ló jẹ́ prayer ipá ìmúṣe ní ṣe pẹ̀lú pàṣípààrọ̀ ipá àti agbègbè ó ní ṣe pẹ̀lú pàṣípààrọ̀ ipá àti agbègbè agbègbè jẹ́ area ipá àti agbègbè nígbà tí ní prayer àní ó jẹ́ ipá àti agbègbè ẹ jẹ́ kí n ṣe ìsàmì ipá ohun tàbí ìsàmì ipá ni i ńlá yẹn i òkè pẹ̀lú p ìsàlẹ̀ ìsàmì ipá nìyẹn yẹn símbọ̀ ní ìsàmì agbègbè jẹ́ a ìsàmì agbègbè ó jẹ́ a g ìsàmì agbègbè nìyẹn ó jẹ́ a g ìsàmì agbègbè ìsàmì ipá ní ìsàmì agbègbè ní ìyẹn àsókè wọn ipá àti agbègbè wọ́n jẹ́ ìyọrísí ipá ìmúṣe àwọn fẹ́ kọ́ wọn ní ìwọ̀n pọ̀ ká lè mú ẹyọ wọn jáde ẹyọ ní unit ibi gan tá a rè nìyẹn bá a ṣe ń lo ìwọ̀n pọ̀ ìwọ̀n
ìwọ̀n ti bí ìrísí dimensions of physical quantity láti lè dá ẹyọ àwọn ìwọ̀n síta. Ìwọ̀n nìyí àbí wíwọ̀n nìyí, a fẹ́ dá ẹyọ wíwọ̀n síta, a dẹ̀ máa ń lo ìwọ̀n pọ̀ láti kó wọn. Ọ̀kan ronú ṣáá pé bó ṣe yẹ kó jẹ́ nìyí, ó ní ọ̀nà tó gbé gbà tó fi rí àwọn ẹyọ unit yẹn tó fi rí wọn síta. Bó ṣe ṣe nìyí. A máa lọ nípa ti ipá fún ara ẹ̀. Ipá ní ṣe pẹ̀lú àkópọ̀ ìlọ́po bí àṣá ní acceleration, bí àṣá àkópọ̀ ìlọ́po bí àṣá ní acceleration, àkópọ̀ ìlọ́po bí àṣá òun ni ipá ní ṣe pẹ̀lú. Tí agbègbè sì ní ṣe pẹ̀lú gígùn, ìyẹn ìwọ̀n ìró òun là ń pè ní gígùn. Ìwọ̀n ìró tàbí ìwọ̀n ìbú òun là ń pè ní gígùn, tó ní ṣe pẹ̀lú gígùn ìlọ́po gígùn ìlọ́po gígùn. Ipá ní ṣe pẹ̀lú àkópọ̀ ìlọ́po bí àṣá. Agbègbè ní ṣe pẹ̀lú gígùn ìlọ́po gígùn. Agbègbè ní ṣe pẹ̀lú gígùn ìlọ́po gígùn. Àkópọ̀ tó wà níwájú méjèèjì yìí pẹ̀lú bí àṣá, àkópọ̀ a máa kọ́ nínú ìwọ̀n pọ̀. Ìlọ́po bí àṣá, a ní bí àṣá ní acceleration. Bí àṣá jẹ́ kí ìyànnà náà bí àṣá ní òun ní ṣe pẹ̀lú bí àṣá ní ṣe pẹ̀lú velocity àti ìgbà, ìyẹn velocity and time, ìyẹn ẹsẹ̀ gbígbéra àti ìgbà. Ẹsẹ̀ gbígbéra wá ní ṣe pẹ̀lú ọ̀nà réré, ìyẹn distance àti ìgbà. Níbi tí a ti wá rí ìyẹn ìtumọ̀ bí àṣá gangan lọ délé ẹsẹ̀ gbígbéra àti ìgbà. Ẹsẹ̀ gbígbéra ní velocity. Ẹsẹ̀ gbígbéra fún aláìwá ní ṣe pẹ̀lú ọ̀nà réré àti ìgbà. Méjèèjì wà lórí ìgbà, ọ̀nà réré àti ìgbà. Èyí tó wá dá wa lójú pé bí àṣá máa wá ní ṣe pẹ̀lú ọ̀nà réré ìlọ́po ọ̀nà réré àti ní ìgbà méjì láti ní. Nígbà tí lè ní ṣe pẹ̀lú ìgbà kan, èyí ní ṣe pẹ̀lú ìgbà kan. Ìgbà tá ti wá ní ọ̀nà méjì báyìí, ẹni tá ti wá ní ìgbà ní ọ̀nà méjì, èyí kan àmọ́ ti pàṣípàrọ̀ ẹ̀. Èyí tó wá já sí pé àwa ní ọ̀nà réré, pàṣípàrọ̀ ọ̀nà réré àti ìgbà agbára èjì. Ní ìkóríta yìí, a ní pàṣípàrọ̀ ọ̀nà réré, pàṣípàrọ̀ ní fraction, pàṣípàrọ̀ ọ̀nà réré àti ìgbà agbára èjì. Ó wá nìkan tá a pè ní kábàkàbà, ó nìkan tá a pè ní tààràtà ní directly proportional, direct tààràtà. Káwá ní pé kábàkàbà ní inverse. Àwọn lo kábàkàbà ti ìgbà pẹ̀lú ọ̀nà réré. Ètò àtúmọ̀ sí pé ọ̀nà réré o, kábàkàbà ìgbà agbára òdì èjì.
òdì ni a pè minus tá bá ti lò ní agbára òkè. Agbára òkè ló ń jẹ́ la ń pè ní indices agbára òkè. Àwọn ọ̀rọ̀ tá a fẹ́ máa yànnàná nìyẹn, torí pé tá a bá bẹ̀rẹ̀ sí ní kà nínú ìwé kò wá ní dàbí pé nǹkan ìyàlẹ́nu ọ̀ àjèjì sí wa. Indices nìyẹn, agbára òkè ti òdì èjì. Báyìí nígbà tí wọ́n ní pé ká kọ bí àṣà ipá èyí tó ní ṣe pẹ̀lú àkópọ̀ ìlọ́po bí àṣà tó wá fún wa ní ìwọ̀n kan ènìyàn pẹ̀lú bí àṣà nìyẹn. Ọ̀nà rere dúró fún gígùn, gígùn, ìlọ́po náà ìwà ń bà ẹ́. Ìgbà ní period. Ní ti ipá ìwọ̀n kan ènìyàn, ibi tá a ti rí ẹyọ tó jẹ́ unit ipá nìyẹn, ìwọ̀n kan ènìyàn ìyẹn dúró bẹ́yẹn. A wá ní pé agbègbè tó túmọ̀ sí gígùn nínú ìwọ̀n kan, ìlọ́po gígùn, ìlọ́po gígùn, ìlọ́po gígùn, òun ni agbègbè túmọ̀ sí. A wá ní pé ipá ìmúṣe ó dọ́gba sí pàṣípààrọ̀ ipá àti agbègbè. Pàṣípààrọ̀ ipá àti agbègbè ó wá dọ́gba sí àkópọ̀, ìlọ́po gígùn, ìlọ́po ìgbà, agbára òdì èjì, èyí tó túmọ̀ sí time raised to power -2. Ìgbà agbára òdì èjì. Pàṣípààrọ̀ méjèèjì ni òun pẹ̀lú agbègbè ní agbègbè èyí tó wá túmọ̀ sí nínú ìwọ̀n kan láti wà àkópọ̀, ìlọ́po gígùn, ìlọ́po agbára òdì èjì. Pàṣípààrọ̀ ti gígùn wá di gí agbára èjì, kò sí òdì ní gí agbára òdì. Àwọn nípa fẹ́ mú ìwọ̀n pọ̀ ipá ìmúṣe, a gbọ́dọ̀ sọ lédè ìkan, kò gbọ́dọ̀ wà lórí pàṣípààrọ̀. Ètò wá túmọ̀ sí èyí a máa sọ di kábàkàbà tí mo sọ lẹ́ẹ̀kan. Tó bá wá di kábàkàbà, a wá ní ṣe pẹ̀lú ìwọ̀n kan, àkópọ̀, gígùn, ìgbà, agbára òdì èjì. Pẹ̀lú ilé àwásókè, a wá di ìlọ́po gígùn agbára òdì èjì, torí pé a ti sọ di kábàkàbà inverse, ó ti di kábàkàbà inverse, òun ló fi ní òdì, agbára òdì èjì. Káyì tẹ̀síwájú, a máa fi agbára òkè tí mo ní indices lẹ́ẹ̀kan, agbára òkè, a máa fi agbára òkè méjèèjì wé ara wọn, torí pé a máa ṣe ìlọ́po
àwọn tó wà nínú ìwọ̀n ọ̀pọ̀ wọ̀nyí a ṣe ìlọ́po. Èyí jẹ́ gígùn, èyí jẹ́ gígùn, èyí ní agbára òdì èjì, èyí ní agbára òkè kan, agbára òkè kan ló ní. Èyí tó máa wá tọ́ka sí inú ìwọ̀n ọ̀pọ̀ náà ìwà àkópọ̀. Tá bá ti máa fi eléyìí wé eléyìí, awakọ̀ gígùn agbára òdì kan, gígùn agbára òdì kan, ìgbà agbára òdì èjì, ìgbà agbára òdì èjì. Ibi tí a ti rí ẹ̀yọkà fún wọn nìyẹn nínú ìwọ̀n ọ̀pọ̀. Ibẹ̀ la ti rí ẹ̀yọkà nínú ìwọ̀n ọ̀pọ̀. Níbi tí a ti wá rí àkópọ̀ yìí, inú ẹ̀ la ti rí eléyìí tí àwọn Gẹ̀ẹ́sì pè ní kilogram. Kilogram làwọn pè ní ẹgbẹ̀rún wúwọ̀n, ẹgbẹ̀rún wúwọ̀n tàbí ẹgbẹ̀rún òwọ̀n. Wíwọ̀n yàtọ̀ sí wúwọ̀n. Wíwọ̀n ní ti àwọn length, tí àkópọ̀ ní wúwọ̀n, ẹgbẹ̀rún wúwọ̀n tàbí ẹgbẹ̀rún òwọ̀n. U ló bẹ̀rẹ̀. U ní ìsàmì ẹ̀, ìyẹn symbol. Kí o ta ti rí ẹgbẹ̀rún wúwọ̀n, ẹgbẹ̀rún wọ̀n. Èyí túmọ̀ sí length. Kí o ta ti rí wíwọ̀n ní length. Wíwọ̀n agbára òdì kan, agbára òdì kan. Eléyìí ní ìgbà, ìyẹn ìṣẹ́jú agbára òdì èjì, ìṣẹ́jú agbára òdì èjì. Òun ló túmọ̀ ní èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí kilogram per meter per second scale. Per meter per second scale. Kilogram per meter per second scale. Kilogram per meter per second scale. Ẹyọ ipá ìmúṣe nìyẹn. Ẹyọ ipá ìmúṣe. Èyí ni ti Gẹ̀ẹ́sì, èyí ni ti tiwantiwa Yorùbá, lédè Yorùbá. Èyí ni tiwa, èyí ni ti Gẹ̀ẹ́sì. Ìyẹn bó ṣe lọ rèé nípa ti ipá ìmúṣe. Kò sí àkókò. Ó wá yẹ ká lè lo ìwọ̀n ọ̀pọ̀. Èmi á fẹ́ ká lo ìlànà ìwọ̀n ọ̀pọ̀ yìí, ìtúká ìlànà ìwọ̀n ọ̀pọ̀ yìí. Bóyá àwọn ọ̀nà ìṣe ló jẹ́ equation. Bóyá àwọn ọ̀nà ìṣe bí ìrísí kan ṣe déédé tàbí àìṣe déédé. Ká lè wò bóyá àwọn equation míì bóyá wọ́n correct tàbí wọ́n correct. Bóyá àwọn ọ̀nà ìṣe ní equation, bóyá àwọn ọ̀nà ìṣe kan ṣe déédé tàbí kò ṣe déédé. Irú ọ̀nà ìṣe wo ló yẹ ká lò? Ẹ jẹ́ ká lo ọ̀nà ìṣe kejì ti inú ìṣípòpadà ní motion. Motion rẹ̀ ní àwọn ọ̀nà ìṣe bíi 5 àbí bíi 4. A ní ti àkọ́kọ́, a ní ti kejì, a ní ti kẹta, a ní ti kẹrin. Ọ̀nà ìṣe bíi 4 ni motion ní. Ẹ jẹ́ ká lo ti kejì ká fi wò bóyá ìwọ̀n ọ̀pọ̀ yìí bóyá lè lò ó, bóyá ó dọ́gba pẹ̀lú ọ̀nà ìṣe tá a rí nínú motion. Ẹ jẹ́ ká kọ eléyìí. Mo fẹ́ lọ sórí àti lo ìwọ̀n ọ̀pọ̀, ìlànà ìwọ̀n ọ̀pọ̀, ìtúká ìlànà ìwọ̀n ọ̀pọ̀. Bóyá ó máa jẹ́ kí ọ̀nà ìṣe ṣe déédé àbí kò ṣe déédé. Àwa wò nínú rẹ̀ bóyá nǹkan tá a kàn ń sọ bóyá ó ṣe déédé àbí kò ṣe déédé. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ká lọ wò bóyá ọ̀nà ìṣe yìí ṣe déédé tàbí kò ṣe déédé pẹ̀lú ìtúká ìlànà ìwọ̀n ọ̀pọ̀. Pẹ̀lú ìtúká ìlànà ìwọ̀n ọ̀pọ̀, ẹ jẹ́ ká lo ẹsẹ̀ gbígbéra. Ẹsẹ̀
gbígbéra, ẹsẹ̀ gbígbéra òun ni ẹsẹ̀ gbígbéra, ìsàmì ẹ̀ nìyẹn, símbẹ̀ ẹsẹ̀ gbígbéra nìyẹn. Èyí tó ní ṣe pẹ̀lú ọ̀nà rere àti ìgbà, velocity ó ní ṣe pẹ̀lú ọ̀nà rere àti ìgbà, ẹsẹ̀ gbígbéra ó ní ṣe pẹ̀lú ọ̀nà rere àti ìgbà. Ṣùgbọ́n nínú ọ̀nà ìṣe ti motion tá a fẹ́ lò, ti ìṣípòpadà, motion ní ìṣípòpadà, a ní ọ̀nà ìṣe kejì tó kà báyìí pé eléyìí ní ọ̀nà ìṣe ìkẹyìn tó dọ́gba sí ọ̀nà ìṣe ìṣáájú, àròpapọ̀, bí àṣá àti ìgbà, bí àṣá àti ìgbà. Èyí ni ọ̀nà ìṣe ti ìṣípòpadà kejì. Nínú ọ̀nà ìṣe méjèèjì, nínú àlàsílẹ̀ ní fọ́múlà, èyí tó tún jẹ́ equation. Nínú àlàsílẹ̀ yìí, a ní fún ọ̀nà ìṣe ìṣáájú, a ti sọ nípa ọ̀nà ìṣe tẹ́lẹ̀. Ọ̀nà ìṣe ìwọ̀npọ̀ tí ọ̀nà ìṣe ìṣáájú ìwọ̀npọ̀ fún tí òun ní ṣe pẹ̀lú ọ̀nà rere, èyí tó ní ṣe pẹ̀lú ìwọ̀n ìró, gígùn, ìgbà, agbára òdì kan, àròpapọ̀. Èyí jẹ́ bí àṣá náà ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra, èyí tá a máa mú jáde, èyí tí mo tún ti kọ nínú ilé tí mo ṣe kọ́ tán lẹ́ẹ̀kan yìí, èyí tó ní ṣe pẹ̀lú gígùn, ìgbà, agbára òdì èjì ní òun ní ṣe pẹ̀lú eléyìí tá a wá jẹ́ lẹ́ẹ̀kan yìí. Lẹ́yìn náà a tún wá ní ilé wa jẹ́ ìlọ́po ìgbà wá ní ìgbà wá ní tó bá tẹ̀síwájú, ilé á dúró látàrí níbi tó ti wà, gígùn, ìgbà, agbára òdì kan, àròpọ̀, gígùn. Àwa fi agbára òkè ní indices, a fi agbára òkè àtàrí ìgbà àti ìgbà a fi wé ara wọn, táwa di ìgbà, agbára òkè kan, agbára òdì kan, tá a bá rí méjèèjì a mọ̀ pé bákan ni, èyí tí ń tọ́ka sí ẹsẹ̀ gbígbéra. Ìwọ̀n pẹ̀sẹ̀ gbígbéra ní gí, agbára òdì kan. Ó tọ́ka sí ìwọ̀n pẹ̀sẹ̀ gbígbéra, ìyẹn láti inú ọ̀nà ìṣe wá. Ó tọ́ka sí ìwọ̀n pọ̀ ẹsẹ̀ gbígbéra láti inú ọ̀nà ìṣe. Òyìn tọ́ka irú ẹ̀, àtúwárí papọ̀, èyí tó túmọ̀ sí pé ìwọ̀n pọ̀ yìí, ìlànà ìtúkà ti ìwọ̀n pọ̀ yìí jẹ́ ká rí i pé lóòótọ́ ó ṣe déédé pẹ̀lú àwọn ọ̀nà ìṣe èyí tí a ṣàwárí. Ìlànà ìwọ̀npọ̀ ìtúká, àwa rí i pé ìlànà ìwọ̀npọ̀ ìtúká wá jẹ́ kí ọ̀nà ìṣe kó ṣe déédé pẹ̀lú ara wọn. Ọ̀nà ìṣe ní tí a kà ní àlàsílẹ̀ fọ́múlà, ìyẹn fọ́múlà kejì fún ìṣípòpadà. Gbogbo ohun tá a rí ń bẹ̀ ó ṣe déédé pẹ̀lú ẹyọ láti inú ìwọ̀npọ̀, ìlànà tí ìwọ̀npọ̀ yìí tá a rí nìyẹn. Ìyẹn bẹ́ẹ̀. Tá a bá tún máa tẹ̀síwájú, a tún wá lè lo ìlànà tí ìwọ̀npọ̀ yìí láti dá ẹ̀dá
láti dá ẹ̀dà. Dá ní derive níbi tí a ti derivation láti dá ẹ̀dà ní exact form, ẹ̀dà ní exact form láti dá ẹ̀dà tí ọ̀nà ìṣe bí ìrísí kan. A fẹ́ lò láti dá ẹ̀dà tí ọ̀nà ìṣe bí ìrísí. Ọ̀nà ìṣe bí ìrísí ní equation, physical equation. Ọ̀nà ìṣe bí ìrísí physical equation. A fẹ́ lò láti dá, láti rí pé a fẹ́ lo ìwọ̀npọ̀ yìí láti dá ẹ̀dà ọ̀nà ìṣe kan. Mo ní ká dá ní ká derive, dá ẹ̀dà ní exact form. Mo ní ká tu ẹ̀dà ní exact form. Ibo la wá fẹ́ lọ? A fẹ́ dá ẹ̀dà ọ̀nà ìṣe kan jáde. Ẹ jẹ́ ká wo ọ̀nà ìṣe tó ní ṣe pẹ̀lú oscillation ti àsorọ̀ aláìlábùlà. Oscillation ti àsorọ̀ aláìlábùlà. Kí ni àsorọ̀? Àsorọ̀ ní pendulum, simple pendulum, àsorọ̀ aláìlábùlà. Simple pendulum òun ni àsorọ̀ aláìlábùlà. Oscillation ti alásorọ̀ aláìlábùlà. Oscillation ní ìtagbọ̀ngbọ̀n ti simple ìtagbọ̀ngbọ̀n ti alásorọ̀ aláìlábùlà. Oscillation of simple pendulum, ìtagbọ̀ngbọ̀n ti alásorọ̀ aláìlábùlà. Ó ní ṣe pẹ̀lú ipò tá wà nínú ẹ̀kọ́ yìí. Tó wá jẹ́ pé a ti wà ní ipò tó gbé pẹ́lí díẹ̀, a rí wípé ọ̀nà ìṣe ti ìtagbọ̀ngbọ̀n yìí, èyí tó ní ṣe pẹ̀lú period tàbí time, èyí tá a pè ní ìgbà tàbí àkókò, èyí tó ní ṣe pẹ̀lú ìgbà, àkókò ìtagbọ̀ngbọ̀n yìí ó ní ṣe pẹ̀lú gígùn, the length of the pendulum, gígùn àsorọ̀ náà, nǹkan tá a sọ̀rọ̀. Gígùn ìsorọ̀ yìí pẹ̀lú bí àṣà lálá ni acceleration due to gravity. Acceleration due to gravity. Gravitational acceleration due to gravity. Ó ní bí àṣà lálá. Ìgbà tí ìtagbọ̀ngbọ̀n yìí ó ní ṣe pẹ̀lú gígùn rẹ̀ àti bí àṣà lálá. Ẹ jẹ́ ká gbà pé a ti mọ̀, bóyá mọ̀ ọ́ ká gbà àti ìmú ọ̀nà ìṣe jáde ní proper bó ṣe kó rí o, ní ọ̀nà ìmúyẹ àti ìmúyẹ lọ́nà ìmúyẹ bó ṣe yẹ kó rí. Ṣùgbọ́n ká gbà pé ìgbà tàbí àkókò tó lò tá a fi kà á ní ṣe pẹ̀lú gígùn àti bí àṣà lálá. A ti gbà pé ìgbà tàbí àkókò ti ìtagbọ̀ngbọ̀n ti alásorọ̀ aláìlábùlà tá a pè ní oscillation of simple pendulum, pé ó ní ṣe pẹ̀lú ìyẹn ìgbà ẹ̀, ó ní ṣe pẹ̀lú gígùn ìsorọ̀ náà, gígùn ìsorọ̀ ọ̀hún pẹ̀lú bí àṣà. Ká gbà pé ó rí bẹ́ẹ̀ pé ìgbà ẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ méjì yẹn. Ẹ jẹ́ kí n ṣe kọ àlàsílẹ̀ máa lọ bí eléyìí. Ìyẹn ìgbà ọ̀hún ní ìgbà tó wá dọ́gba sí gígùn ìlọ́po bí àṣà lálá ni bí àṣà lálá. Gígùn ìlọ́po bí àṣà lálá. Ìgbà ní ìtagbọ̀ngbọ̀n alásorọ̀ aláìlábùlà. Period tó lò ní, ìgbà tó lò ní, àkókò tó lò ní. Àkókò ló wá dọ́gba sí gígùn rẹ̀
àti bí àṣà lálá. Nígbà tó wá lọ́wọ́ sí gígùn rẹ̀ àti bí àṣà lálá, ẹ jẹ́ ká wá tún kọ bẹ́lẹ̀. Ẹ jẹ́ á ní pé ó jẹ́ gígùn agbára òkè, ìyẹn dísìsì ẹ̀, kí ìlọ́po lálá agbára òkè yí. Ká gbà pé ó rí bẹ́ẹ̀. Ìlọ́po lálá agbára òkè yí, ìyẹn ti ìgbà. Ká gbà pé ó rí bẹ́ẹ̀. Now, iye agbára òkè ti kí àti ti yí lè wáyé nínú ká wá kọ́ bí eléyìí nínú àlàsílẹ̀ yìí. Ẹ jẹ́ ká kọ́ nínú àlàsílẹ̀ yìí pé iye agbára òkè ti yẹn value, iye agbára òkè ti kí yìí àti ti yí, ẹ jẹ́ ká ní kó ó wá lè wáyé nínú bí eléyìí. Ẹ jẹ́ ká tún kọ ìgbà wọn ní ìgbà nìyẹn. A ní gígùn rẹ̀ níje pẹ̀lú agbára òkè kí. Gígùn rẹ̀ níje pẹ̀lú agbára òkè kí, ìyẹn gígùn ó ti dúró. Eléyìí ní bí àṣà lálá, a máa kọ́ lè nínú bí a ṣe ń kọ ìwọ̀n pọ̀ gígùn. A tún máa kọ́ lè ní bí a ṣe ń kọ ìwọ̀n pọ̀ bí àṣà. Ìwọ̀n pọ̀ bí àṣà ti èyí ni ó ní ìgbà, ó ní gígùn ètò túmọ̀ sí length, ó ní gígùn ìgbà agbára òdì èjì. Gígùn ìgbà agbára òdì èjì, ìyẹn bá ṣe kọ ìwọ̀n pọ̀. A fẹ́ fi ìlànà tí ìwọ̀n pọ̀, a fẹ́ fi da ẹ̀dà ìyẹn exact form, a fẹ́ fi da ẹ̀dà ọ̀nà ìṣe yìí, a fẹ́ fi dà síta, a fẹ́ fi derive ìyẹn ọ̀nà ìṣe yìí, a fẹ́ mú wáyé bó ṣe yẹ kí ó rí. Eléyìí ní ṣe pẹ̀lú agbára òkè yìí. Agbára òkè ní indices agbára òkè yìí, indices agbára òkè yìí. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹ jẹ́ ká ṣe ìtúká méjèèjì yìí. Ìlọ́po ló wà láàrin wọn bíbáyìí. A ní kí kan ní àgbésíta, ṣùgbọ́n ká tó gbé síta òun ní í ṣe pẹ̀lú yí. A ní kí agbára òkè kí ìlọ́po gí mìíràn, gí agbára òkè kí. A ní gí mìíràn èyí tó ní ṣe pẹ̀lú agbára òkè yí. Àwa ní ìgbà tó ní ṣe agbára òkè òdì èjì, ìlọ́po yí agbára òkè òdì èjì pẹ̀lú yí. Agbára òkè tó ní nìyẹn, agbára òkè òdì èjì yí, agbára òkè òdì èjì yí. Bó ṣe máa lọ nìyẹn. Ẹ jẹ́ ká tó tẹ̀síwájú pẹ̀lú títúká. Lórí èyí, ẹ jẹ́ ká wá fi agbára òkè wọ̀nyí ká tún fi wé ara wọn. Lórí èyí a máa ní gí kan, gí ètò ní agbára òkè kí àròpọ̀ yí. Ìlọ́po èyí ní èyí wà nínú àkámọ́ síbẹ̀, ó wà nínú àkámọ́ síbẹ̀, èyí tó túmọ̀ sí ìgbà. Í agbára òkè òdì èjì àti yí. Agbára òkè òdì èjì yí òun lòun ní. Agbára òkè òdì èjì yí òun ni ìyẹn ní. Èyí tó wá túmọ̀ sí pé ká tún tẹ̀síwájú. Ní báyìí
àwa ṣe àfiwé ipa méjìlá nísìnyí, ipa àkọ́kọ́, ipa ìkejì. Ipa àkọ́kọ́ ni ìgbà fún aláì. Ipa àkọ́kọ́ òun ni ìgbà fún aláì. A fẹ́ fi iye wọn wé ara wọn. Iye agbára òkè tí èyí ní àti agbára òkè tí tèyí àti iye agbára tí ìgbà. Nínú àkọ́kọ́, torí pé ẹ̀yọkà, a ní ẹ̀yọkà méjì, ìkan yí, ìkan gí. Fún ẹ̀yọkà àkọ́kọ́ tó yẹ ti ìgbà, ẹ̀yọkà kejì ní gígùn, ẹ̀yọkà àkọ́kọ́ tó ṣe ti ìgbà fún gígùn, fún ìgbà. Ìbátan ni kólò. Ìbátan òun dọ́gba sí fún ìgbà. Fún ìgbà, ìbátan lórí apá àkọ́kọ́, ìgbà ní agbára òkè kan, òun ní agbára òkè kan. Ètò wa dọ́gba sí ní apá èkejì, ìgbà ní agbára òkè OBH yí, agbára òkè OBH yí. Ètò dọ́gba sí òdì èjì yí. Òun wá dọ́gba sí òdì èjì ìlọ́po yí. Ó dọ́gba sí àyọkúrò èjì ìlọ́po yí. Àyọkúrò èjì ìlọ́po yí. Ìkan tó dọ́gba sí nìyẹn. Tá bá lọ fún ti ẹ̀yọkà kejì, ìyẹn fún ti gí, ìbátan. Ní apá àkọ́kọ́ kò sí gí, kò sí ọ̀tún jẹ́ gí ní apá àkọ́kọ́. Ètò tó wọ̀ sí pé agbára òkè tó ń ní apá àkọ́kọ́ yẹn ó jẹ́ òdo ìlọ́po. Apá kejì, gí tó wà ń bẹ̀, ó ní agbára òkè èyí tó jẹ́ kí àròpapọ̀ yí. Kí àròpọ̀ yí. Ètò wá túmọ̀ sí báyìí pé jẹ́ ká mú equation jáde nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀. Therefore, nítorí náà, lẹ́yìn tẹ̀síwájú, nítorí náà, therefore, fún yí, ẹ jẹ́ ká lọ sí ọ̀nà ìṣe àkọ́kọ́, ọ̀nà ìṣe àkọ́kọ́, ọ̀nà ìṣe èkejì. Ọ̀nà ìṣe àkọ́kọ́ yí wá jẹ́ wá dọ́gba sí òdì, pàṣípàrọ̀ òdì ọ̀kan èjì. Nǹkan tí yí jẹ́ láti ibà ìwá nìyẹn, láti ọ̀nà ìṣe àkọ́kọ́. Ọ̀nà ìṣe kejì bẹ̀rẹ̀ tí wọ́n rí ti kí máa wá jẹ́ kí á jẹ́ lẹ́yìn kan sí ọwọ́ wájú ẹ̀bọ̀n tí ń lọ fún ìsàlẹ̀. Kí máa jẹ́ a ní kí àròpapọ̀ yí dọ́gba sí òdo. Ètò wá túmọ̀ sí pé kí ó wá dọ́gba sí àyọkúrò yí. Àyọkúrò yí. Kí ló wá ní yí fún aláì? Kí a wá jẹ́ àyọkúrò kan tó wà ní ànọ́dá àyọkúrò mìíràn tó wà ní ibi báyìí. Ètò wá jẹ́ àròpọ̀ pàṣípàrọ̀ ọ̀kan
àti èjì. Pàṣípàrọ̀ ọ̀kan àti èjì. Pàṣípàrọ̀ ọ̀kan àti èjì. Ibi tá a ti wọ́n mú àwọn indices wọn jáde nìyẹn, ìyẹn agbára òkè. A ní pé ìgbà ní í ṣe pẹ̀lú G àti bí àṣà lálá. A dẹ̀ ní pé G ó ní agbára òkè kí wọ́n ní kí jẹ́ pàṣípàrọ̀ ọ̀kan àti èjì. Bí àṣà lálá ní agbára òkè yí jẹ́ pàṣípàrọ̀ òdì ọ̀kan àti èjì. Fọ́múlà ọ̀hún, àlàsílẹ̀ ọ̀hún, equation ọ̀hún a fẹ́ mú jáde. Tá bá lọ wò nínú ìwé tá à ń lò yẹn ní ti Gẹ̀ẹ́sì ká fi wéra wọn. Àwa rí wípé èyí wá dọ́gba sí a máa lo kábàkàbà fún ìyẹn tó jẹ́ inverse. Kábàkàbà máa ń lò ní pé èyí á wà lókè, pàṣípàrọ̀ méjèèjì èyí á wà lábẹ́, ìyẹn lálá bí àṣà lálá wà lábẹ́. Pàṣípàrọ̀ ọ̀kan àti èjì. Pàṣípàrọ̀ ọ̀kan àti èjì bí àṣà lálá. Ìgbà tí mo ti gbé lọ sí kábàkàbà, àyọkúrò yìí á kúrò bẹ́ẹ̀, àmì òdì yìí á kúrò bẹ́ẹ̀, àmì òdì yìí máa kúrò bẹ́ẹ̀, bó ṣe máa dúró nìyẹn. A dẹ̀ rí pé gbogbo ẹ̀yọkà tó bá ti dídé eléyìí ó túmọ̀ sí lọ́gbọọgba ní square root, lọ́gbọọgba G ilé náà túmọ̀ sí lọ́gbọọgba lálá bí àṣà lálá. Èyí tó wá túmọ̀ sí pé ìgbà ó wá dọ́gba sí lọ́gbọọgba gígùn, lọ́gbọọgba pàṣípàrọ̀ gígùn àti bí àṣà lálá. Lọ́gbọọgba pàṣípàrọ̀ gígùn àti bí àṣà lálá. A lo ìlànà ìtúkà ti ìwọ̀n pọ̀ láti ṣe àwárí tàbí láti dá ẹ̀dà ọ̀nà ìṣe kan. Ọ̀nà ìṣe èyí tó ní ṣe pẹ̀lú ìgbà tí ìtagbọ̀ngbọ̀n ti alásùrọ̀ aláìlábùlà. Kí ni ìtagbọ̀ngbọ̀n ti alásùrọ̀ aláìlábùlà? Òun ni oscillation of simple pendulum. Oscillation of simple pendulum. Ìtagbọ̀ngbọ̀n ti alásùrọ̀ aláìlábùlà. Ìgbà tó lò nínú ẹ̀, ìgbà tá fi kà á nìyẹn. Píríọ̀dù tá fi kà á òun rẹ̀ lò yìí. Àkókò tá fi kà á, a lo ìwọ̀n pọ̀, ìlànà ìwọ̀n pọ̀, ìtúkà ìlànà ìwọ̀n pọ̀ láti fi ṣe àwárí àlàsílẹ̀ fún ti àkókò ọ̀hún. Ìyẹn ni tá máa fi àrẹ́gbá ti ẹ̀kọ́ ti ìnírọ̀ sí. Ẹ jẹ́ kí n tún rán wa létí pé àwọn tá a bá ti kó fírí fọ́nrán wọ̀nyí, ẹ jẹ́ ká sọ fún àwọn wọ́ọ̀dù wa, àwọn ọmọ wa tó wà nílé ẹ̀kọ́ kejì, àwọn olùkọ́ tó ń kẹ́kọ̀ọ́ tó ń kọ́ nínú ilé ẹ̀kọ́ kejì tó ń jẹ́ sẹ́kọ́ndì, torí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ yí báyìí. Ìlànà àwọn ìwé wà fún ti ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìlànà tó wà sílẹ̀ fún ti ìdó ìmọ̀, ilé ẹ̀kọ́ ìdó ìmọ̀ tá a pè ní institution, tàbí ìbádàpọ̀ ìmọ̀ tá a pè ní yunifásitì. Ìlànà ẹ̀kọ́ tí wà wálẹ̀ fún wọn. Ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú
ti ilé ẹ̀kọ́ kejì kọ́ darapọ̀ mọ́ wa ká lè mú dúró kó lè tẹ̀síwájú. À ń kọ́ nínú èdè wa tí ń ṣe èdè Yorùbá, òun ẹ̀ láti ń kọ́ yìí. Ẹ jẹ́ kó káàkiri, ẹ jẹ́ àbẹ̀sí ní ẹ̀kọ́ tá a máa kọ́ nínú èdè tiwa yìí bá a ṣe ń yànnà rẹ̀ tá a bá lè máa tẹ̀lé lọ tá a ní rẹ́kọ̀dì ẹ̀ lọ́wọ́, ó máa rọrùn fún wa láti lè mọ àwọn kìnìún láti lè fi ṣe nǹkan tó yẹ ká ṣe. ìyẹn fẹ́ kàn máa nǹkan sórí ṣá láti gbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe àkójọ wọ̀nyí ìwọ̀nba ni mo wá nǹkan sórí. ọ̀nà ayé sórí tí mo wá nǹkan sórí wà tó wà ní ilé ẹ̀kọ́ kejì ló ràn mí lọ́wọ́ díẹ̀. Kódà nínú ọ̀pọ̀lọpọ̀ ti àkókò tí mo lò ní kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìwádìí, ṣe àwọn àwárí nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo lò nílé ẹ̀kọ́ ìbádàpọ̀ ìmọ̀ ti yunifásitì, ìyá sórí náà láì fi bẹ̀rẹ̀. ṣùgbọ́n ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí, mo bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan kalẹ̀ nínú èdè tiwa, mo ní àwọn ìwé ńláńlá, mo ń gbé wọn kalẹ̀ nínú èdè tiwa, níbi tá a ti ń ṣe power, tá a ti ṣe demand and supply. Mo rántí ọ̀sán ọjọ́ kan nígbà tí lẹ́kṣọ́rà mi kan nínú ilé ìwé tí mo wà yìí, ìyẹn olùkọ́ tó wà nílé ìwé tí mo wà, olùkọ́ ń wá láti Ghana, kì í ṣe ọmọ Nàìjíríà Ghanaian ni. àwọn àná ẹ̀kọ́ lọ́jọ́ kan, ẹ̀kọ́ tó ti fún wa pé káwa ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a máa ṣe fúnra wa ni, torí ilé ìwé gíga àwọn yẹn àwọn la máa ń kọ́ra wa ń bẹ̀. Wọ́n ti fún wa ní nǹkan tó pè ní ìwé ìfisíta handout, àti oníkálukú ti ní tẹ̀ lọ́wọ́. Nígbà tó kàn tèmi, èmi mo jẹ́ bí ibù kejì sí mo jẹ́ ibù tó parí òun náà yọ̀dá fún mi ní tèmi, àti àgbàlagbà láàrin wọn òun náà yọ̀dá fún mi. Àwọn tó wà kóòtù wọ́n ti pín ilé tó kù mọ́ra wọn lọ́wọ́. Ìwọ́n ìgbà tí wọ́n kọ débì kan tó kù bí ibù kejì sí ọ̀dọ̀ mi, àti ń lo bí oṣù kan lórí ẹ̀kọ́ yìí, gbogbo kan rú wọn lójú, ó rú lẹ́ṣọ́nà gan lójú. Títí di òní, ara àwọn akẹ́kọ̀ọ́ tájú wọn bẹ̀ lọ́jọ́ òní ọ̀hún tó bá ìdí mọ́ ìní pé ẹ̀gbọ́n nìyẹn, ẹ̀gbọ́n tó gba kálámù lọ́wọ́ ẹni bí ilé wọn máa dárúkọ ẹ̀. Nígbà tí lẹ́ṣọ́nà gan tó rú lójú tó lè tẹ̀síwájú, tó rú ẹni tó wà ní tó kàn mí, tó rú lójú second to the last, èmi ni last, tó rú lójú. Nígbà tó rú gbogbo àwọn tó kù lójú, mo sinmi díẹ̀, mo wá dìde bí ọba, mo lọ bá wọn, mo dẹ̀ gba kálámù lọ́wọ́ àtọwọ́ olùkọ́ àtọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó kù. Mo wá lọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ibi tí wọ́n tẹ̀ fún mi láti ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, ibi tí wọ́n ti fún wa ní kíní pé ká máa ṣe fúnra wa. Mo bẹ̀rẹ̀ láti bẹ̀, mo yan dé ìkórìtà ibi tó ti sún wọn. Mo ì lè rántí ìyọrísí ìbéèrè ọ̀hún jẹ́ nínú demand ni, ó jẹ́ 0.2 0.2. Mo wá fún ọ because ìyọrísí yẹn wà nínú àwọn ìwé tí tó fi fún àwọn. Mo wá fún wọn bọ́n ṣe bá ìyọrísí yẹn pàdé, bọ́n ṣe jẹ́ alábàápàdé ìyọrísí yẹn, bí ìyọrísí yẹn ṣe wáyé, mo wá yan fún wọn. Èyí tó kù tó yẹ pé tọ̀dọ̀ mi yẹn kìkì dá ìṣirò ni, mo tún wá parí rẹ̀ fún wọn. Ìdí ni pé ìyá sórí tí mo wá nǹkan sórí nínú rẹ̀ kò ju 25%. ọ̀pọ̀lọpọ̀ tó wá kù bíi 75% tó kù, mo ṣe ìwádìí rẹ̀ ni. Wá sórí, mo dà á nínú ẹ̀dà ti èdè mi ni. Nígbà tí mo dà á nínú ẹ̀dà ti èdè mi, ó wá yé mi, kò sí nǹkan tí mi lè ṣe. Gbogbo nǹkan tí mo kọ́ nínú ilé ìwé gíga gbogbo ẹ̀ ni mo lè ṣe ní ti iṣẹ́ ọwọ́. Kò sí ohun tí mo lè dé kán ṣe àtúnṣe ẹ̀. Ṣé ìwọ ni tẹ́lì ni, ìwọ ni rédíò ni, ìwọ ni fíríjì ni, ìwọ ni ilé ni, ìwọ ni electrification, gbogbo iṣẹ́ pátápátá, ìwọ ni kọ́lì ni, ìwọ ni rìwádìí. Kò sí èyí tí mo torí pé mo ń ṣe mo ń ṣe àlàsílẹ̀, àlàkalẹ̀, àtúkalẹ̀, gbogbo ẹ̀ ni mo ń ṣe. Ìdí ẹ̀ ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ wa tó kàn tètè bá wa tẹ̀síwájú. Ẹ fún wọn pé ọkùnrin kan máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ mọ̀ pé mo máa tó bẹ̀rẹ̀ báyìí lórí, máa tó bẹ̀rẹ̀ sí ní tú àwọn ọ̀rọ̀ tó pé mo máa jẹ́ ẹni tí wọ́n máa tukọ̀ ẹ̀ka ẹ̀kọ́ yìí, ẹ̀ka ẹ̀kọ́ tá a pè ní ẹ̀kọ́ ìṣirò ọ̀dáṣáká. Ẹ̀kọ́ ìṣirò ọ̀dáṣáká. Kí ló ń jẹ́ ẹ̀kọ́ ìṣirò ọ̀dáṣáká? Òun là ń pè ní additional mathematics, pure mathematics, further mathematics. Òun là ń pè ní ẹ̀kọ́ ìṣirò ọ̀dáṣáká. Ìmọ̀ máa tukọ̀ ẹ̀. Gbogbo àwọn ìwádìí tá a ti ṣe sílẹ̀
bá ṣe máa jà àrọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ohun tó wà nínú ẹ̀kọ́ ìṣirò ìdásáká gbogbo ẹ̀ láti ṣe sílẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní tukọ̀ ẹ̀ láìpẹ́ nítorí tó máa ṣàlàyé ẹ̀yà tó wà láàrin polynomial tó wà láàrin function tó wà láàrin equation. Function ni ìmúṣe, equation ni ọ̀nà ìṣe, polynomial ni ọ̀pọ̀ agbára, polynomial ọ̀pọ̀ agbára àti onírúurú function tó wà, onírúurú ìmúṣe tó wà. Báwo lè fẹ́ nọmba dé inú ẹ̀? A ní onírúurú ìmúṣe, a ní ìmúṣe onílà, ìmúṣe onílà wà ńbẹ̀, a ní ìmúṣe agbára èjì, a ní ìmúṣe ọ̀pọ̀ agbára, a ní ìmúṣe igun ìwọ̀n, a ní ìmúṣe lágọ̀là, àwa ní ìmúṣe alájọun. A ní ìmúṣe alájọun, gbogbo ẹnu máa yànnàná àkókò bá dé. Ṣùgbọ́n àwọn tó bá ti bẹ̀ tí ní darapọ̀, ẹni tó bá ti rí báyìí kó sọ fún àwọn tó kàn, owó tó lé àwọn ọmọ ní SS classes, sọ fún wọn kó wá mi lọ sórí Yomi Family wa or at yomimat 1935 lórí Facebook. Ẹ jẹ́ kó wá Yomi Family wa lọ, kó bẹ̀ sí ní darapọ̀, kó bẹ̀ sí ní kọ́ àwọn kíní ọ̀rẹ́ ẹ̀kọ̀ọ̀kan. Òun kì í yànnàná wọn, ọ̀rọ̀ tá a lò ní mò ń tú, mi tí lọ sórí ìṣirò gbòòrò inú physics báyìí, ìṣirò pẹ̀rẹ̀pẹ̀tẹ̀, mo kàn ń yànnàná àwọn ọ̀rọ̀ tá a lò kó má bàa rú wa lójú. Àwọn tó wá bá ń bẹ̀rẹ̀ pẹ̀lú nípa àlàyé àwọn ọ̀rọ̀ tá a lò yìí, àwọn ló máa yé jùlọ. Because èmi fẹ́ in the nearest future, close future, ní ọ̀la tó wà ní ọ̀la òde yìí, close future ní ọ̀la òde yìí, mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú èdè wa, ká bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ẹ̀rọ láti pé ológbólò tó wà ní èdè tó ń fọ̀. Bó tilẹ̀ wù kí ẹ̀rọ tó ṣe kó tóbi tó, kó lágbára tó, kò lè ṣiṣẹ́. Tọ́ì lásán ni, tọ́ì inú gbólóhùn inú èdè ni àwọn phenomena kì í ṣiṣẹ́. Olóyìnbó fi pè ní phenomena, àìṣojú lásán. Ẹ jẹ́ kó kọ àwọn ọba alára àti ìjòyè, ẹ jẹ́ ká pín contract wọn mi, kọ́ọ̀nù kó ṣàánú wa, kọ́ọ̀nù kó gbà fún wa, kó sì fún wa ṣe amadébi tààrẹ. Ẹ ṣé gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ mi, ẹ ṣé gbogbo àwọn tèmi, ẹ jẹ́ àpẹn kọ́ọ̀nù kó bùkún iṣẹ́ wa, kó ràn án lọ́wọ́. Ẹ ṣé o.